أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, ọkùnrin obìnrin nínú yín, àlàáfíà Ọlọ́run kó máa bá yín, orí ajẹ́njẹ́ tán rẹ̀ kó máa bẹ pẹ̀lú wa. Ilé nítọ́mọ̀ yìí tí à ń kíjí máa bẹ fọ́lọ́run, orí tó bá lọ́wọ́ Ọlọ́run má jẹ́ ó parẹ́, wá bá wa ṣàlékún orí, ṣàlékún ọlá tó ṣe fún wa. Àrísìkí aláàlí Ọlọ́run ṣá fi kẹ́ wa, gbà wá láàyè sí jù báyìí lọ nínú Islam. Jẹ́ ká máa lékún sí nínú ìmánì, jẹ́ á parí ọ̀rọ̀ wa nígbẹ̀yìn ayé wa síbi ihsan, jẹ́ á ṣẹ̀mí gígùn, jára láàfíà fi ṣayé, kó ṣe lérí wa bẹ́ẹ̀, kó ṣe lérí àwọn ọmọ wa bẹ́ẹ̀, àti gbogbo nǹkan ní wa àtàwọn tó ní wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Gẹ́gẹ́ bí àṣà wa ní gbogbo ọjọ́ Jímọ̀ tèní, a lọ mú ẹ̀kọ́ olówó iyebíye wá fúnra wa nínú tírà az-Zuhd, nínú Kitab-u-Zuhd lil Imam Ahmad. Níbẹ̀ ni ẹgbà wa tí wọ́n fi tì sí ọ̀dọ̀ àwọn Israeli, àwọn òjíṣẹ́ ńlá tí wọ́n ti jíṣẹ́ ṣáájú Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n nínú ọ̀rọ̀ tí Olúwa fi bá wọn sọ̀rọ̀ ní ya ibna Adam, mo pè ọmọ Ànábì Adam, udhkurni idha ghadibt, gbogbo ọjọ́ tó bá fẹ́ bínú rántí èmi Ọlọ́run. Wọ́n bí mi nínú ló jẹ́ n fẹ́ react, ẹ ṣá mọ̀ pé mi ní ìṣe báyìí tẹ́lẹ̀, ẹ ṣá mọ̀ pé mi ní ìsọ báyìí tẹ́lẹ̀, ayé ló tàn mí ń sùúrù. Gbogbo ọjọ́ tí wọ́n bá ti tán ní sùúrù, tí wọ́n tí ọ̀dọ̀ gírí pé wọ́n sún mi kan gírí ni, ó wá fẹ́ gbígbésẹ̀ yá ń sì sìn wọ́n dé kóòtù. Lẹ́yìn tí wọ́n ṣe yìí, wọ́n gbọ́ wíníwíní, udhkurni idha ghadibt. Sórí kó tó bínú yẹn kọ́kọ́ rántí Ọlọ́run náà, pé tí mo fẹ́ sọ yìí ṣé yóò dùn mọ́ Ọlọ́run, ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí ṣé yóò dùn mọ́ Ọlọ́run. Fọlọ́run sọ́kàn nígbà tó bá fẹ́ bínú, pé ṣó yẹ kí n bínú lérí ọ̀rọ̀ báyìí, ọ̀dà tí n bá gbé ọ̀rọ̀ yìí tí n bá fi bún Ọlọ́run ọba, kí lọ́lọ́run fi dá padà fún mi. Bá ń dòwò pọ̀, bá mi dòwò pọ̀, fọ̀rọ̀ yẹn lọ̀ mí, fọ̀rọ̀ yẹn mọ̀ mí, fi mí sínú ọ̀rọ̀ nígbà tó bá fẹ́ bínú. Mú tọ́lọ́run kúrò ń bẹ́ẹ̀, kì í sọ̀rọ̀ Ọlọ́run là ń sọ nísìn. Tínú bá bí ọ débẹ̀, òòrò tọ́lọ́run mọ́ o. Àdéhùn ni pé adhkuruka idha ghadibtu. Soríjọ́ tèmi Ọlọ́run bá ń bínú, tí mò ń bínú tá ń fàlúyà, tá ń fòṣì ránṣẹ́ sínú ìlú, pé gbogbo aráàlú yìí wọ́n ti ṣẹ̀wá débi tí ọlá pẹ̀rẹ̀ afẹ́ fòṣì ránṣẹ́ sí wọn, afẹ́ fi dààmú ránṣẹ́, afẹ́ fàárẹ̀ ránṣẹ́. Àwa àmọ́ tiẹ̀ náà yàtọ̀, pé òun náà máa ń rántí wa níjọ́ tí ń bá ń bínú, àwa náà ń bínú lẹ́ni, àwa náà tí òun náà yàtọ̀, máa ń yọ tọ́lọ́run sọ́tọ̀ nígbà tí ń bá ń bínú. Tí wọ́n bá fọlọ́run bẹ̀ ń pé jíkọ́rọ̀ yìí ó parí nínú ìbínú, ó dá orúkọ Ọlọ́run ọba mọ̀, wọn ni dákọ̀ Ọlọ́run létí rẹ̀, kò ní ọ̀rọ̀ Ọlọ́run kọ́ yẹ mọ́ bá mi sọ̀rọ̀ Ọlọ́run tó òun ọmọ Ọlọ́run nígbà tí ń ṣàbòsí fún mi, òun ọmọ Ọlọ́run nígbà tí ń bú mi, òun ọmọ Ọlọ́run nígbà tí ń ṣe kéétà mi. Udhkurni idha ghadibt, rántí èmi Ọlọ́run ọba nígbà tó bá ń bínú, kó o tó bí, tó bá ń bí lọ́wọ́ mọ́ dédé, kó má bàa ṣì sọ, kó má bàa ṣì ẹsẹ̀ gbé. Adhkuruka idha ghadibt. Tí wọ́n bá tún wá ń sọ fún wọn pé torí Ọlọ́run jẹ́ kọ́rọ̀ yìí ọ̀tán, ti torí Ọlọ́run mọ́ nìkan Ọlọ́run bá wò, kò sí ìtọ́kan Ọlọ́run ní ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Ọlọ́run lémi náà máa yọ tiẹ̀ sọ́tọ̀, yín máa dá ọmọ gbogbo ọjọ́ tí èmi náà bá ń bínú. Fala amhaquka ma'a man amhaq, ìyìn ní pa ọ́rẹ́, ìyìn ní lọ́lọ́kulọ̀ pẹ̀lú àwọn tí mo fẹ́ lọ. Níjọ́ tá a bá fẹ́ fi ìyà ránṣẹ́ ní bọ́ndù, ní wholesale, tá a bá ń distribute àmọ̀mọ̀ tiẹ̀ yàtọ̀, pé ẹyọ tẹ́lẹ̀ yàtọ̀, bá a ṣe yọ ta Nábì Lútù yàtọ̀. Níjọ́ tá a fẹ́ fi ìyà ránṣẹ́ sínú ìlú rẹ̀, tí Ibrahim ń pè inna fiha Lutan, ìlú tẹ́ fẹ́ lọ sígun jayé yìí, màláíkà tẹ́ lọ́lọ́ ní kẹ́ pa wọ́n rẹ́ tẹ́yìn yìí, inna fiha Lutan, Lútù mọ̀ bẹ́ẹ̀ qalu nahnu a'lamu biman fiha, àmọ́ ikú bẹ̀ lọ́wà lanunajjiyannahu, ayọ̀ tiẹ̀ sọ́tọ̀, wa ahlahu àtàwọn ará ilé rẹ̀, àfìyàwó rẹ̀ nìkan tóun náà ń ṣàbòsí. Bí wọ́n ti yọ Lútù sọ́tọ̀, tí wọ́n yọ Núhà sọ́tọ̀ níjọ́ tán fẹ́ payé rẹ̀ níjọ́ náà, tán máa yọ dúdú táwọn ànábì Ọlọ́run ọba sọ́tọ̀, bẹ́ẹ̀ náà lọ́lọ́run ló wọ́n máa yọ tiẹ̀ sọ́tọ̀, torí pé níjọ́ tí wọ́n bá bí wọn náà nú ó máa yọ tọ́lọ́run sọ́tọ̀. Fa idha dhulimta, tí wọ́n bá ti ṣàbòsí fún ọ, fardo bi nusrati laka, jẹ́ kí ìgbìjà tèmi Ọlọ́run ọba, nípa Ọlọ́run ó gbìjà rẹ̀, jẹ́ kó máa tẹ́ Ọlọ́run. Mọ́mọ́ òkè ọ̀rọ̀ Ọlọ́run wọn máa pẹ́, ẹ jẹ́ ń gbìjà ara mi ni. Fa inna nusrati laka khayrun min nusratika li nafsik, sórí kí n gbìjà rẹ̀ ó wúlò fún ọjọ́ kó gbìjà ara rẹ̀ lọ.
tó bá pé nu ń bí ọ tòótọ́ fọ̀rọ̀ lọ́lọ́run lọ́wọ́ ìbáwí Ọlọ́run ju yìí tó fẹ́ ṣe òun lọ ẹni tó ṣàbòsí fún ọ Ọlọ́run mọ bí ó ti bá wí ó gbówó rẹ̀ sá lọ ọbọ̀ ló kọjẹ́ àti gbogbo ọ̀nà táwọn èèyàn fi máa bí yẹn nú àtọ̀rọ̀ tó sọ sí ọ tó bí ọnù ní tó fẹ́ bínú tó fẹ́ ti torí ẹ̀ jẹjẹjẹ tó fẹ́ ti torí ẹ̀ bínú tó fẹ́ ti torí ẹ̀ tara sórí bó ti bínú Ọlọ́run mọ̀nà tó yẹ kóun fi bínú sóńtọ̀ òun jù bá ní lọ tí ó fi yọ ọ́ lára ń tọ̀ kó ló lè máa yọ ọ́ láyé kọjẹjọ alikiyama tí ó wúlò fún ọ jù lọ fẹ́ yọ láre torí jọ ni wọn náà wà nù dàmúdàbò ọ̀rọ̀ ẹlẹ tí kúkọ wọná ìyàtọ̀ ọmọ ẹjẹ gidi tí ọ jẹrú ẹrí láyé òun ju ara tí ń ta ọ láyé òun lọ Ọlọ́run wà á sèvù rẹ kúrò níbi iná kí ló fi sèvù rẹ bóyá nítorí èébù kan tán bú ọ ọ̀rọ̀ kan tán sọ sí ọ tí ọ dáa owó rẹ kan àbòsí kan tán ṣe fún ọ tí wọ́n yàn ọ jẹ Ọlọ́run wà á gbà padà lára ń tọ ó lè jáwèé ń tọ wọn fi dá padà fún ọ eléyìí ò ní ó kúnṣẹ́ tiẹ̀ tó fi wà lí Jánnà ọ wá wúlò fún ojú kó bínú láyé àbí wúlò fún ọ lọ tó bá ti bínú láyé wọn lè dá ọ dáa fi ṣe o ṣáà ti bìjà ara rẹ náà àwọn òbíjà rẹ mọ̀nù ó ti mọ̀ já ara rẹ gbé ó ti gbẹ́jọ́ lọ́wọ́n ọba lọ́nu Imam Ahmad nínú musnadu rẹ̀ bákan náà àti Abu Dawud nínú sunanu rẹ̀ wọ́n gba hadith Abubakar wa wọ́n ní njọ́ kan anna rajulan shatama Abubakar arákùnrin kan bú Abubakar ẹ̀ṣá masabi anabi pàtàkì Abubakar imbu wa nabi yujalis kódà anabi mbembe njona sojú anabi wọ́n tin lali Abubakar ibu yẹn pọ̀ faja'ala an-nabiy sallallahu alayhi wa sallam ya'jabu wa yatabassam ita anabi fi wá pé ó ti tó sabi mi ló ń bú in sojú mi lè fi búra yín lekofa anabi ó dá wọn dúró anabi nrerin yatabassam la nabi bá nrerin wa ya'jabu yin ṣe ma falamma akthara ngba tawe ibu Abubakar débi tó lápẹrẹ ibu ama geji alare ni wọ́n bá ń bú njo mi rọ́dà àléhì bí sùúrù Abubakar ṣe pọ̀ tó Abubakar mú rí mú mara mọ́ lòun náà bá bẹ̀rẹ̀ sí ní máa fèsì rọ́dà àléhì ba'da qawlihi ń fèsì díẹ̀ kódà kò fèsì gbogbo ẹ̀ tán èébù tọ̀hún sì tún pọ̀ ju tàbúbákiri lọ èébù tẹni tí ń bú Abubakar ó sì tún tẹ̀sùn wọn ju Abubakar ò tí ì rí sí fọ̀ tó bó ti yẹ òun náà wá ń fèsì níwọ̀nba faghadiba an-nabiyyu sallallahu alayhi wa sallam ṣẹ́rí kété tàbúbákiri bẹ̀rẹ̀ sí ànábì bínú ni ẹ̀rín ní tẹ́lẹ̀ ẹni nǹkan tí ń ṣe ìyàlẹ́nu ìrẹ́rìn bí gbà pé ń gbádùn ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí Abubakar bẹ̀rẹ̀ sí ní máa fèsì tó kúrò ní pọ́dákẹ́ lànàbí bá bínú lẹ́ẹ̀kan náà wa qama falahiqahu Abubakar ànábì dìde ńlẹ̀ ó kó kúrò láàyè yẹn falahiqahu Abubakar bá tẹ̀lé ànábì ọlọ́ọ̀bá faqala ya Rasulallah ó ní wò jíṣẹ́ Ọlọ́run kana yashtumuni ń bú mi wa anta jalis ó sì wá ń bẹ̀ mò ń retí kí ló ṣe sí anabi ọ̀dà alákẹ́ àwọn anabi òpè kókó má bùnmi mọ́ ó sọ̀rọ̀ yìí tó fi sọ̀rọ̀ ọ̀hún rẹ̀ nìyẹn falamma radatu alayhi ba'da qawlihi gbà tẹ́mi náà wá ní ló bú mi tó báyìí kí n dá díẹ̀ padà nù èébú ó kúkú tọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Al-Qur'ani kọ́ wa ẹni tí wọ́n bá sọ sí àbẹ́ni wọ́n bá ṣàbòsí fún àbẹ́ni tí wọ́n bá kóhun náà ó react ní déédéé tí ò ní kọjá àbòsí tí wọ́n bá ṣe fún kì í ṣe pé kọ̀tọ̀ àmọ́ kì í ṣe tàwọn ẹni Ọlọ́run àwọn ẹni Ọlọ́run tó ga jù ṣẹ̀wọ̀n kú bá ṣe mọ́ ní dandan là mọ́ ní náfìlà nínú Islam tó bá ṣe kò sá burú àmọ́ kọ́ ọmọ ṣe dáa ju kó ṣe lọ wala man sabara wa ghafara inna dhalika min azmi al-umur ẹni tó bá mú tiẹ̀ mọ́ra tó ṣàforíjìn tó ṣàmójúkúrò ìyẹn ló dáa jù ìyẹn là Nábì fẹ́ ká Abubakar radiyallahu ta'ala anhu ó ṣe ń jọ náà Abubakar ò rí ṣe mọ́ngbà tó dáa nìkan ìjọmọ ènìyàn dáa láàmú òun náà fèsì wá nígbà tẹ́mi bẹ̀rẹ̀ sí ní máa fèsì Abubakar sọ bẹ́ẹ̀ fún Ànábì ìgbà tí mo fèsì díẹ̀ kó dé sí díẹ̀ mo ṣe ẹ̀fọ́ ó wá dìde ó wá bínú qala Ànábì sallallahu alaihi wasallam ní innahu kana ma'aka malak ní tí ò yí wọ̀ ní pé sórí bí ṣe ń bú ọ ní ti ń pa mí lẹ́rìn gẹ̀gẹ̀ kìí ṣe ní àbòsí kìí ṣe ní kìíta kìí ṣe ní àgbàlagbà tí ń bẹ lérí ìjòkó àtàdarí aṣáájú tí ọ̀wá mọ́ bá ṣe ń lájà ẹ̀rín yẹn kọ́ mò ń rìn sórí bí ti ń bú ọ̀hún kana ma'aka malakun malaika kan bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ wo orí ni èmi lè mi rí yaruddu anka sórí bó ti ń bú yẹn bó ti ń bú ọ ni malaika ń bọ̀ ọ́fíìsì tó bá mọ èsì tí malaika ń fọ̀ ní pè mí lẹ́rìn lèmi wò kẹ́ ẹni tí ń bú ọ ìyá àti malaika wọn jọ ń tàkùrọ̀sọ ẹni tí ń bú ọ náà mọ̀ kí malaika Ọlọ́run ní fèsì fọ́hùn ìwọ tí wọ́n ń bú náà mọ̀ kí malaika ti ń bọ̀ ọ́fíìsì yaruddu anka ń bọ̀ ọ́fíìsì ní lemọ́lemọ́ falama radadta alayhi sórí gbà tó ti gbẹ́ngbẹ́n kí wọ́n náà bẹ́ẹ̀ bú kó fèsì padà ba'da qawlihi kódà bó ti jẹ́ pé èsì tó fọ̀hún ọmọ níwọ̀n tòótọ́
waqa'a ash-shaytanu ní ṣètánì bá gbàṣẹ ṣètánì gbàjọba falam akun li aq'uda ma'a ash-shaytan nítorí wá jẹ́ dìde ní kèmí àti ṣètánì bísínẹ́sì wo lọ́dà àpapọ̀ tájọ mọ́ ìjòkó ṣètánì ti dórí ìjòkó ó ti bá wà àtọ̀rẹ́ rẹ̀ dá sí ọ̀rọ̀ èèyàn dé mi lèmi fi dìde ní tèmi. thumma qala lànàbí wa ń sọ pé ya abubakri ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ yìí dì mọ́wọ́ nìtún ẹ̀ thalathun nǹkan mẹ́ta kan kulluhunna haqqun nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀rọ̀ ńláńlá ni òdodo ọ̀rọ̀ ni tí yẹn lè fi ṣayé ẹ̀ dì mọ́wọ́ ìwọ tó ń gbọ́ mi náà dì mọ́wọ́ ká fi ṣayé. ma min abdin anabi sallallahu alayhi wa sallam ní kò sí ẹrú kan zulima tá a bá ṣàbòsí fún àpáálẹ́kún àyàn jẹ fi jayé bí mazlamatin kò sí bí àbòsí òun ṣe lè kéré tó kò sí bí àbòsí òun ṣe lè tó fayughdi anha tó bá lè díjú tẹ́rù ọ̀hún bá lè díjú tó gbójú kúrò mbẹ́ tó mú un mára gbígbà kó wọn ò rí ta ni wọ́n ṣàbòsí fún ní dùn ta ni wọ́n yàn jẹ tí ò ní ká lára tó bá lè gbójú tó bá lè dí tó bá lè mú un mára tó fi rẹ́ra lillahi azza wa jalla nítorí tọ́lọ́hún illa a'azzallahu biha nasrahu tọ́lọ́hún fi gbìjà rẹ̀ ọlọ́hún gbìjà rẹ̀ lọ́nà tí ó yà ọ́ náà lẹ́nu pé aṣọ́lọ́hún kì í wá alábòsí ràn aṣọ́lọ́hún kì í wọ ẹni wọ́n bá ṣàbòsí náà fún níran. wa ma fataha rajulun baba atiyatin ọ̀rọ̀ kejì wa Abubakar tí mo fẹ́ kó dì mọ́wọ́ kọ́ mọ́ fi ṣayé àtẹ̀yìntẹ̀ ń gbọ́ mi náà ma fataha abdun aw rajulun baba atiyatin gbogbo ẹnikẹ́ni tó bá lọ sí ọ̀nà kan láti máa fi tọrẹ yuridu biha silatan tó fẹ́ máa fi ṣàánú ọmọlàkejì ń fi ń ṣàánú ẹbí ń fi ń ṣàánú ẹ̀gbọ́n àbúrò ọmọdé àgbà ará àdúgbò illa zadahu Allahu biha kathra yóò máa ní sí i ni wọn lé òkè òkè lọ́wọ́ afúnni ń gbé lọ́ọ́ dì mọ́wọ́ ọ̀rọ̀ kejì tí mo fẹ́ bí kò fi ṣayé rẹ̀ nù. alákọ̀ọ́kọ́ ni pé gbogbo ẹni tán bá ṣàbòsí fún tó bá mú mára nítorí tọ́lọ́hún kó retí kí lọ́lọ́hún fi dá padà yóò jù yìí tóun fẹ́ fi dá padà lọ. ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tó bá nípa láti máa ràn lọ́wọ́ láti máa ṣàánú ará àdúgbò ẹbí ará ọ̀rẹ́ máa ṣàánú wọn ó rí i pé ọmọ ní sí i ni òkè òkè lọ́wọ́ afúnni rí ọmọ gbé. ẹlẹ́ẹ̀kẹta ni pé wàá máa fataha rajulun baba mas'alatin gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ gbẹ́ngbẹ́n mọ ọ̀nà kan láti máa fi tọrọ báárà yuridu biha kathratan kì í wá ṣe pé ó ṣe àtàrí jẹ lórí lìtì í débẹ̀ ó fẹ́ máa fi kówó jọ ni ẹgbẹ́ rẹ̀ ń wáṣẹ́ kálukú ń gbìyànjú èyí tóun náà fi ṣe gbogbo gbìyànjú tágbára rẹ̀ ká kódà wọ́n tún fi iṣẹ́ lọ ó ti mú ọ̀nà báárà yẹn lọ́nà àdàn ó ti sọ ọ́ diṣẹ́ tó bá jí láàárọ̀ ta ló wọ́n text message ni ta ló wọ́n whatsapp ta ló wọ́n voice note yóò wá fi ránṣẹ́ káàkiri bẹ́ẹ̀ yóò fi ránṣẹ́ káàkiri bẹ́ẹ̀ pé òun ti dẹdẹ káàkiri nù ń wá ẹni tí ó kó sínú ọdẹ rẹ̀ tí ó bá fi dọwọ́ ọ̀sán ọdẹ rẹ̀ yóò ti mọ pẹran wọlé ó ṣe 5,000 yóò jágbá ń bí yóò ṣe 2,000 yóò jágbá ń bí yóò jẹ 1,000 bí yóò ṣàfihàn ṣe òòjọ́ yẹn bàbá tún dijọ́ kejì yóò tún ṣí fáìlì kan àwọn ẹlòmíín náà bí ṣe ṣí fáìlì kan àwọn èèyàn nù kí tọ́nù tó dorí rẹ̀ padà bóyá ó tún di oṣù méjì oṣù mẹ́ta míì oṣù mẹ́rin míì bóun ṣe ń jẹnu kì í ṣe pọ́lọ́run bùkátà Ọlọ́run ló sún débẹ̀ òun máa jókòó síbẹ̀ pé bóun ṣe fẹ́ máa jẹun ni gbogbo ẹni tó bá ti la ọ̀nà bóun ṣe máa jẹ nípe ní dìbára illa zadahu Allahu biha qillatan àìníyàn máa pọ̀ sí ni yóò máa dààmú sí ni Ànábì sallallahu wọn lọ sọ bẹ́ẹ̀ àìní nípe mi ò bẹ́gbẹ́ yóò máa pọ̀ sí lọ́rọ̀ rẹ̀ ni torún gangan nígbàgbọ́ nínú pé òun lè tọwọ́ ara àwọn ṣe kóhun tó jẹ àfi kóhun wọwọ́ lọ́wọ́ kóhun tó jẹ Ọlọ́run ṣàṣọ wa ń bẹ̀ ìyẹn náà la mú wá fúnra wa lénìí kó wúlò fún wa kó wúlò fún gbogbo ẹni tí ń gbọ́ náà ìmọ̀jẹ̀ àgbàdo ń pè ní jimá ẹja sàṣàlátù kọ́pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́njẹ́ aṣọ́pọ̀ jimá láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.